ọ̀gá àgbà ọ̀kan lára àwọn iléèwé mẹ́ta tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti jí èèyàn rẹpẹtẹ kó, èèyàn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ ní abúlé Aworo Ẹ̀ṣẹ́lẹ̀ àti Yàwótà, èèyàn arábìnrin Rachel Alamu, ó mà ti tú àṣírí ìdí tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n fi pa ọ̀kan lára àwọn olùkọ́ lára àwọn tí wọ́n jí gbé, èèyàn alàgbà Michael Oyedokun àti olùkọ́ mi táwọn èèyàn tí ẹ mọ̀ pọ́n pa òun náà tí wọ́n ń pè ní Díákónì Dikin, tó sì jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn afẹ̀míṣòfò náà wọ́n fẹ́ lo ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti fi ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ẹran tí wípé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, ìyẹn the 15th of May 2026, ni àwọn afẹ̀míṣòfò ni wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé Aworo Ẹ̀ṣẹ́lẹ̀ àti Yàwótà, ìyẹn iléèwé community grammar school tó wà láworo Ẹ̀ṣẹ́lẹ̀, early primary school àti Baptist Nursery Primary School táwọn wà ní abúlé Yàwótà, tí wọ́n sì jí akẹ́kọ̀ọ́ 39 39 school pupils tí wọ́n jí wọn gbé, ó tó wá di wípé wọ́n jí olùkọ́ 7 náà gbé pẹ̀lú wọn, èyí tí ó jẹ́ kí gbogbo wọn kí wọ́n máa lọ bíi 56. ṣùgbọ́n bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ bí wọ́n ṣe kó wọn wọnú igbó, ó ní wọ́n máa dùnbò ọ̀kan lára àwọn olùkọ́ náà, ìyẹn alàgbà Michael Oyedokun, tó sì jẹ́ pé níṣe ni wọ́n tún ya fídíò bọ́n ṣe ń dùnbò ẹ̀ náà yà síta tán gbé sórí ẹ̀rọ ayélujára, èyí tí ó di ariwo ńlá. ṣá o lọ́jọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí ṣe ọjọ́ 10 nínú oṣù keje ọdún yìí, 10th of July 2026, ìní ìjọba ló ṣẹ̀ṣẹ̀ rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ rí wọn gbà sílẹ̀. ṣá o lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìní àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n gba ìtúsílẹ̀ náà ìní wọ́n ṣàbẹ̀wò sí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilé ìjọba ní ìlú Ìbàdàn lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú tán ní ilé ìwòsàn àwọn sójà tó wà ní ìlú Ìbàdàn. níbẹ̀ sì ni ọ̀gá àgbà iléèwé community grammar school ti Aworo Ẹ̀ṣẹ́lẹ̀ arábìnrin Rachel Alamu, tó jẹ́ pé òun náà làwọn afẹ̀míṣòfò máa ń gbé kámẹ́rà sí lójú láti sọ̀rọ̀ síta gbogbo ìgbà, inú mà tú àṣírí pé ọjọ́ kejì tán kó àwọn dẹnu gbó ni wọ́n ti dùnbù alàgbà Michael Oyedokun. Oní nígbà tó sì tó ọ̀sẹ̀ 2 lẹ́yìn eléyìí, ìyẹn lọ́jọ́ Sunday àkọ́kọ́ ní oṣù kẹfà, ni wọ́n tún dùnbù olùkọ́ mi táwọn èèyàn tiẹ̀ mọ̀, ìyẹn ètò làwọn ń pè ní Díákónì Dikin. ó ní àṣírí tó wà ń díẹ̀ tán fi ṣe eléyìí, ìyẹn tó fi dùnbù alàgbà Michael Oyedokun àti Dikin, ó ní pé wọ́n fẹ́ dẹ́rù bà ìjọba láti jẹ́ kí wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́, ni wọ́n fi ṣe nǹkan bẹ́ẹ̀ tán pa Díákónì àti alàgbà Michael Oyedokun.